àfáwà Sheikh Amidi. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Ètò ọlọ́gbọ́n ètò olóye o. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Ètò àdúrà ń gbà tí kò rí afẹ́fẹ́ o. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Lójoojúmọ́ nínú Ramadana. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. Ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. Nínú ayé fìlà àgbè alahadu wa earth planet earth ó ní mo fẹ́ fi àrólé kan síbẹ̀ Ọlọ́run ò sọ pé òun fẹ́ fi sínú sánmà fìlà àrìjì nínú ayé ló lóun fẹ́ fi sí. So yìí túmọ̀ ẹ́ sí pé ní àlùjánnà tó lóun fi Ádámù sí ni with all this team of evidence ó jẹ́ àwọn pé nínú ayé ni. àwọn tí tún á jù padà gbogbo dà tó wá jẹ́ pé nínú ayé ni ńjọ́ tọ́lọ́hun bínú tádàmù ń ṣẹ̀ tọ́lọ́hun wá fẹ́ mú kó òun àlùjánnà ṣèbí ibi tí ló wí ẹ sọ̀kalẹ̀ ńbẹ̀ ẹ sọ̀kalẹ̀ kó nu ọgbà náà. So àwọn anígbà tó ti jẹ́ pé èdè sọ̀kalẹ̀ lóró ó túmọ̀ sí pé ibi gíga ni àlùjánnà náà wà eléyìí ni náà ò torí bẹ́ẹ̀ àwa disprove ẹ̀. Ìyàtọ̀ wà láàrin nùzúlù àti hubut. Nùzúlù kí nǹkan sọ̀kalẹ̀ láti ibi gíga wá sí ibi tó kéré from high to low. Àwọn àyà wo ni wọ́n ti lo nùzúlù lọ sínú Suratul Mu'minuna àyà 18. وأنزلنا من السماء ماء طهورا وأنزلنا من السماء ماء طهورا. bóyá wọn náà ka tiẹ̀ mọ́lá tó yìí. وأنزلنا من السماء ماء طهورا. وأنزلنا من السماء ماء طهورا. Ọlọ́run bá ní à ń sọ omi tó mọ́ kalẹ̀ fún yín láti òkè nẹ́sàlà lólùmẹ̀yẹ sísọ̀kalẹ̀ látòkè wọ́n lò fún mi. Ẹja tó wọnú Yasin Suratu Yasin 28 Yasin kan náà tó mọ̀ náà. Wa ma anzalna ala qawmihi min ba'dihi min jundin minas samai wa ma kunna munzilin. Wa ma anzalna ala qawmihi min ba'dihi min jundin minas samai wa ma kunna munzilin. Ọlọ́run bá ní sísọ̀kalẹ̀ tá a sọ̀kalẹ̀ fún àwọn ìjọ rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ogun tá a sọ̀kalẹ̀ wá látòkè. Àwọn ọmọ ogun wọ́n sọ̀kalẹ̀ látòkè sísọ̀kalẹ̀ ẹ̀bẹ̀ yẹn nùzúlù náà ló lò. Tó lọ sínú Suratul Tawbah ó ní summa anzalallahu sakinatahu ala rasulihi wa ala al-mu'minina wa anzala junudan lam tarawha. Summa anzalallahu sakinatahu ala rasulihi wa ala al-mu'minina Masha wa Allah. anzala junudan lam tarawha wa hazaba allazina kafaru wa zalika jazaa'ul kafirin. Ìsọ̀ nǹkan kalẹ̀ látòkè Olúwa tó lónú Suratul Tawbah verse 26 wípé Olúwa sì sọ ìfọ̀kànbalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo. Ó tún sọ àwọn ọmọ ogun kalẹ̀ tẹ́yìn ò lè rí wọn. Ìsọ̀ nǹkan kalẹ̀ wá láti sánmà wá sínú ayé nùzúlù lọ́rùn máa lò fún. Irú ẹ̀ náà ni nínú Suratul Ashri verse 21 law anzalna hadhal Qur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutasaddian
min khashiyatillahi. law anzalna hadha al-Qur'ana ala jabalin lara'aytahu khashi'an mutasaddian min khashiyatillahi wa tilka al-amsalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun. Ọlọ́run bá ní tá a bá sọ Kùránì kalẹ̀ sórí àpáta, mbọ́lá àpáta máa ń wà orí àpáta òkè lónìí. So sísọ̀kalẹ̀ tó lò ń bí náà nàzálà ni. Amúgbà tọ́lọ́run fẹ́ sọ fún Ádámù kó bọ́ ta kó nínú ọgbà ìdẹ̀ra náà kò lo irú wọ́ọ̀dù yìí fún. Èyí tó lò ní hubut. Ó wá lò láwọn àyè bòmí inú Kùránì nínú Suratu Hud aya 48. Olúwa ní kí làyà Núhù ibi tí mi ní àbísàlámì mi náà wà bárakàtì ní àlẹ́kà wàhálà umami mimahak. Kí làyà Núhù ibi tí bísàlámì mi náà wà bárakàtì ní àlẹ́kà wà bárakàtì ní àlẹ́kà wàhálà umami mimahak. Nga tí inú àwọnú ọkọ̀ yẹn wá lọ lórí omi nígbà tó wá tó àsìkò kí wọ́n gúnlẹ̀. Ọlọ́run wá ní ìrẹ́ inú ha ibi tí mi ní abisalam gúnlẹ̀ nínú ọkọ̀ náà pẹ̀lú àlàáfíà àti àlùbáríkà kó máa báwọ̀ àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ náà. Gúnlẹ̀ èdè gúnlẹ̀ ń bẹ yẹn nínú ọkọ̀ ibit irú èdè tó lù wá lò fún Ádámù yìí tó fi ní kó bọ́ọ̀tà. Ó tún lò nínú Suratul Baqara aya 61. Qala atastabdiluna alladhi adina billadhi huwa khayr ibitu misra fa inna lakum ma sa'altum. Qala atastabdiluna alladhi huwa adina billadhi huwa khayr. Masha Allah. Ibitu misran fa inna lakum ma sa'altum. Ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn pẹ̀lú Mùsá, nígbà tí wọ́n wá rìnrìn àjò náà tí wọ́n di pé wọ́n dé àyè kan, Olúwa wa ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ayọ̀ pọ̀rọ̀ ọ̀nà ní atẹ́sítẹ́bìdìlúnà lẹ́dí àdínní wà àdínní bílẹ̀ sí wà kéyìn. Aṣọ́re fún yín ẹ̀tún fẹ́ máa yan bọ́ pélé ìlẹ́fẹ́ yìí tó sì dáa jùlá fún yín. Olúwa wa ní ibi tún Mísírà ẹ lọ gúnlẹ̀ sílùú Mọ́sárì Egypt fa ilẹ̀ làkún Mọ́sárì tún gbogbo ń tẹ́ ẹ bèrè pé ẹ fẹ́ òun ẹ bá ní Mọ́sárì. Gúnlẹ̀ tí wọ́n ní ká gúnlẹ̀ yìí tó wáyé pé sísọ̀kalẹ̀ ní èdè Egypt yóò máa súnmọ́ sí pé ní òkè ni wọ́n wà wọ́n wá ní ká sọ̀kalẹ̀ síbi tí tó wà nílẹ̀. Ó tún padà lónìí Suratul Baqara aya 74. So nítorí àsìkò àwa ní kẹlẹ́yìn ńgbà tọ́lọ́ wá fẹ́ sọ fún Ádámù lẹ́yìn tó jẹ èso wakulina bitu nínú Suratul Baqara tá a kà tán ní 35. Wakulina bitu ba'dukum liba'din aduwwun wakulina bitu ba'dukum liba'din aduwwun walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin. فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَ فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ. Níbẹ̀ yẹn tọ́lọ́ ńgbà tá Ádámù jẹ èso tí wọ́n ní ó máa jẹ àtòun àtìyàwó rẹ̀
Olúwa wa ní ibitu ba'dukum li ba'din adu. Ẹ̀gúnlẹ̀ inú ọgbà àlìjẹ́nà tí wọ́n wà kìí ṣe pé sánmà ló wà. Èdè kan gúnlẹ̀ irú tí wọ́n lò fún àwọn ọmọ Ísírẹ́lì lórí ìrìn àjò wọn pé ẹ lọ gúnlẹ̀ sí Egypt, irú èdè yẹn náà lọ́lọ́run lò fún. Ìyẹn túmọ̀ sí pé ó pààrọ̀ ìlú fún Ádámù, ó mú kúrò nínú ìlú kan bọ́ sínú ìlú míì. Ìyẹn ni wọ́n fi ń sọ pé tẹ̀bùdírù làhádì lọ́rọ̀ ṣe. Tó bá tún dijọ́ ìgbédàlì kìyàmà tí gbogbo wa tọ́lọ̀ bá pa gbogbo ayé rẹ pátápátá, tó bá wá di gbogbo òkú dìde tán, tó bá fẹ́ padà ní kí gbogbo ọmọ àjẹ́nà máa lọ sáà jẹ́nà kọ́mọ iná máa lọ sínú náà, tẹ̀bùdírù làhádì irú tọ́lọ̀ ṣe ń jọ́lẹ̀ bó ti pààrọ̀ ilẹ̀ náà ni Ọlọ́run ó tún pààrọ̀ ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Àrídù tọ́lọ́run dá méje ni, ayé tọ́lọ́run dá méje ni, ayé tá a wà nínú ẹ̀ ó kù mẹ́fà mi. Àlìjánà tọ́lọ́run dá dámẹ̀ sí ìkan nínú àwọn àrídù ní ìkan nínú àwọn ayé méjèèjì ni. Ìgbà tó wá ṣàṣemáṣe àwọn amúkúò nínú ìkan nínú àwọn àrídù ni wọ́n mú wọnú bòmí. Evidence wo la wá ní láti proof pé ayé méje ló wà. Wá bá ń lọ sínú Suratu Talaq àyá 12. Allahu alladhi khalaqa sab'a samawati wa minal ardi mithlahunna. Allahu alladhi khalaqa sab'a samawati wa minal ardi mithlahunna. Allahu alladhi khalaqa sab'a samawati wa minal ardi mithlahunna. Méjì láyé tọ́lọ́run dá. Ìyẹn làwọn ìbò ń pè ní the concept of multiple universe. Universe tí ń bẹ kìí ṣe ọ̀kan. Ìkànkan nínú àwọn ayé yìí náà lọ́lọ́run ní tó dá síbẹ̀ o. Àyà yìí ló já mọ̀ bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run ni ọba tó dá sánmà ní méje. Farabalẹ̀, sánmà méje, sánmà èwo la mọ̀ nínú sánmà, èwo la rí nínú sánmà, sánmà dà. Sánmà ń bèrè lọ́wọ́ kálukú pé sánmà dà, wọ́n máa náwó sí, wọ́n sì ní mọ̀ pé kùrùkùrù lásán làwọn náwó sí. Àrí sánmà ẹ̀yọ̀kan lásán, bèlè tàṣẹ báyìí méjèèjì. Èyí tà ń wò lókè ní máyà ilẹ̀ fàtọ̀ kúrúkúrú ní kìí ṣe sánmà. Téèyàn bá kó nínú plánet tá a wà nínú ẹ̀yìn yóò rìnrìn àjò 500 years pẹ̀lú craft kó tó kan àwọ̀ sánmà alákọ̀ọ́kọ́. Gbogbo àwọn èbó wọ́n ń jáde wọn lọ nínú space, wọ́n rán kinní kan lọ, wọ́n rán kinní kan lọ, gbogbo ìyún nínú space ní ti ń pòyì. Kódà àwọn àdébí òun wà. Kíyàn tì tó kan sánmà tó kángun sí wa ń bí ní ó tún kọjá bí tó òun wà. Wọ́n rí bí débi òun wà pèrè ìtàsí pé wọ́n débi tí sánmà wà. Tíyàn bá wá kan sánmà alákọ̀ọ́kọ́, ìrìn àjò 500 years míì pẹ̀lú craft ní ó tún rìn kó tó kan sánmà ẹlẹ́ẹ̀kejì. Ìyíta àkọ́kọ́ kan tó súnmọ́ wa tó kángun sọ́dọ̀ wa ìkeje ni. Yóò wá kan ìkẹfà, yóò wá kan ìkarùn, yóò wá kan ìkẹrin, yóò wá kan ìkẹta, yóò wá kan ìkejì, yóò wá kan tàkọ́kọ́. Ọlọ́run ní méjèèjì lòún dá. Àbíbí àkọ́kọ́ gan bìlì tà sí pé ṣẹ̀gbọ́dọ̀ jì. Ìta àwọn olókè ìkọ́ni sánmà. Ó wá ní wà nínú àlá árídì mísílàwùn náà níbi àwọn ìlọgàn rèé. Ọlọ́run wá ní ayé gangan náà bóun ti ṣe sánmà lòún ṣe ayé náà. Mélòó ló lóun ṣe sánmà? Mélòó ni ó ṣayé? Ó ní wà mínàlá ábídì mísílàwùnà. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe fún sánmà ní àlàjì fáyé. Yín túmọ̀ sí pé méje náà ní ayé. Ìkan làwa sì ń gbénu ẹ̀yìn, ó ní mẹ́fà tó kù wá wà. Ẹ jẹ́ ká jọ gbọ́.